tèmi ẹ̀yin Tọ́pẹ́yẹmí ẹ káàbọ̀ padà sórí Ọpẹ́yẹmí Onítàn TV. Lénìí eléyìí tí mo ń wá ní omi ara apá kejì eléyìí tí gbogbo wa ti ń dúró dè. Ibo lẹ wà ẹ̀yin tèmi, ẹ tètè wá kẹ́ ẹ wá nǹkan fìdílé. Libra TV ti drop omi ara part 2. Kí ló wá ṣẹlẹ̀ ní omi ara part 2 yìí? Ẹ̀yin tèmi tọ́lọ́ má fìyà jẹ wá o, ìyà jẹ ọmọ obìnrin yìí ó máa ṣẹ́rí. Mi ò gbàdúrà rẹ̀. Kí ni nǹkan tó wá ṣẹlẹ̀ gangan nínú omi ara part 2? Fẹ́yìn tí ẹ bá ti wò ẹ tètè gbéra báyìí kẹ́ lọ wò review tèmi. Máa fẹ́ ṣe review bọ̀ mi ò ní fẹ́ bà fíìmù jẹ́ fún àwọn tí wọ́n ì tí wò because mi ò kí ń ṣe spoiler. Nǹkan tí mo dẹ̀ ń ṣe níbí báyìí ni wípé kí n lè fi support wọn bí èmi ṣe ní apá àtọ̀dọ̀ mi, nǹkan tèmi lè ṣe láti fi support wọn òun ni èmi ń ṣe yìí. So mi ní fẹ́ bà fíìmù yìí jẹ́ fún yín, àmọ́ mo máa ń fẹ́ fi wọ̀n yín kí ẹ lè rí nǹkan tí ẹ ń lọ wò. Ṣó ti yé yín? Máa fi tips ẹ̀ máa fi wọ̀n yín pé kẹ́ lọ wá kí ló ṣẹlẹ̀, jẹ́ kí n lọ gbé ẹnu sí lọ́dọ̀ Ọpẹ́yẹmí Onítàn TV pé báwo ni fíìmù yẹn ṣe lọ. Ẹ̀yin ẹ jẹ́ fún yín díẹ̀ wò sí kí n wá rate fíìmù yìí ní over 10. Súnmi. Ibi yóò ṣe bí tó sílé kí o. Bẹ́ẹ̀ ni o, adániwáyé jọ̀wọ́ má fi wá sílẹ̀, adániwáyé jọ̀wọ́ má fi mí sílẹ̀, adániwáyé jọ̀wọ́ má fi mí sílẹ̀ o, adániwáyé. Ojú Àṣàbí ló jẹ́ inú fíìmù yìí, ẹ má jẹ́ ń pè ní Àṣàbí. Kí lorúkọ ẹ̀ nínú fíìmù ẹ má bínú, mo ti gbàgbé ẹ̀yin tèmi. Ojú ẹ̀ má rí tó, ojú arábìnrin yìí rí tó nínú omi ara. Kí ni nǹkan tí ó jẹ́ omi ara gangan? Ẹ̀yin tèmi tí ẹ bá béèrè lọ́wọ́ mi, màá sọ wípé omi ara tí wọ́n fi bí àwọn ọmọ. Understand? Tó bá ní obìnrin lóyún, obìnrin bímọ tó da omi ara kó tó bímọ, ṣe understand? Ṣé omi ara yẹn wá ni? Tí ẹ̀yin tèmi tẹ́ bá tí wo fíìmù yẹn lè mọ omi ara tó jẹ́ o. Ẹ tètè lọ sórí Libra TV báyìí kẹ́ lọ ṣe kí ni, kẹ́ lọ wo omi ara 2 níbẹ̀. Ọpẹ́yẹmí kẹ́ tó lọ ẹ bẹ́ mi like fídíò yìí. Ṣó ti yé yín? Tèmi ni pé kémi ti ṣe kí ni, kémi ti lọ bá yín fish àwọn fídíò àwọn fíìmù gidi wá, àwọn eré gidi wá tó ń kọ́ni lẹ́kọ̀ọ́ tó ń kọ́ni lọ́gbọ́n. Òun lèmi máa ń ṣe bí báyìí. Jẹ́ kí n tún fídíò ẹ̀wọ̀n yín. Tolú, orí mi ò ní jẹ́, mi ò tún ní fojú sunkún ọmọ. Tolú, dìde, Tolú, bí ọkọ mi. Ǹjẹ́ ẹgbọ́n kan tó sọ bẹ́ẹ̀ yẹn, ó ní Ọlọ́run ò ní jẹ́, orí òun ò tún ní jẹ́ kóun fojú sunkún ọmọ. Ṣé ẹ rí fíìmù yóò kì í síbẹ̀ ẹsẹ̀ nǹkan kì í sẹ́sẹ̀ ràgò ni. Nítọ̀dọ̀ tèmi. Wọ́n tí mo máa rate fíìmù ìtorí mi ti rate ẹ̀ máa rate ẹ̀ ní 9 over 10. Ó gbìyànjú. Ẹ máa wí kí ló dé Ọpẹ́yẹmí tó fún ní 10. Tíṣà òkè máa ń fọmọ léwe ní kíní gbà mí. Jẹ́ kí n fún 10. Tó ti yẹn. Ẹ̀yin Tọ́pẹ́yẹmí, mo ti fẹ́ máa lọ nìyẹn. Ojú tẹ fi ń wò mí ò ní fọ́, etí tẹ fi ń gbọ́ mi nídìí. Ẹ máa ṣoríire, èmi náà máa ṣoríire, gbogbo alájọ máa ṣoríire lápapọ̀. Ó tún dìgbà mìíràn, màá tún máa rí yín lórí fọ́rọ̀ mi. Ó dàbọ̀.